mi o má jọ̀nà mi ò dì mọ́ ìwọ tó lànà lágìjù o má jọ̀nà mi ò dì mọ́ ìwọ tó lànà lágìjù o má jọ̀nà mi ò dì mọ́. àfihàn fún Ọlọ́run ọba. ọ̀nà mi máa ṣí òye. ọ̀nà mi. Ọlọ́run ọba ló lọ́pẹ́, Ọlọ́run ọba ló ní iyì, Ọlọ́run ọba ló ní ògo. ogoloko pèrègèdè kọ́nà mi ò là mo máa ṣí. ọ̀nà mi máa ṣí òye. mo máa ṣí o. ọ̀nà mi máa ṣí òye. Fún ààbò àti ìṣọ́ tí Ọlọ́run ọba tó fi ń ṣọ́ wa láti bẹ̀rẹ̀ ọdún 2023 títí wá di àkókò tá a wà yìí, àfà Ades ẹ̀rí pé ọ̀rọ̀ wa ó tó ọpẹ́. kọ́nà mi máa ṣí òye òwú kí n là inú ogoloko pèrègèdè. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lájọ bẹ̀rẹ̀ ọdún 2023 tí ò di àkókò àti àsìkò tá a wà yìí. ọ̀nà mi máa ṣí òye. Ṣùgbọ́n ohun Ọlọ́run ọba nínú ìfẹ́ ohun nínú ọlá rẹ̀ ó wá dá wa sí dọjọ́ òní. Ó jẹ́ ká wà láàyè wa nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà ló wà láàyè tí wọ́n sí láàyè wọn lónìí. àti débi gíga pèrègèdè ó yá máa là òwú kí n là inú ogoloko pèrègèdè kọ́nà. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó wà láàyè ṣùgbọ́n wọn ò sí láàyè tó jẹ́ kó wà. máa ṣí o. àfihàn wọn àfi dúpẹ́ fún Ọlọ́run ọba ni àfi gbìyìn fún Ọlọ́run ọba ni. nítorí kí la mọ̀ ọ́ ṣe tó jọ Ọlọ́run ọba lójú ṣé ọpẹ́ la mọ̀ ọ́ dá tó jọ Ọlọ́run ọba lójú ni. Olúwa màmá jẹ́ òkú. kò sí nǹkan tá a lè ṣe tó ju Ọlọ́run ọba lójú ṣùgbọ́n òun Ọlọ́run ọba nínú ìfẹ́ rẹ̀ òun nínú ọlá rẹ̀. iná ọlá mi tó tán. iná ọlá mi. ló ṣe dá wa sí dọjọ́ òní. àìláì kò ní. tí ó bá dá wa sí dọjọ́ òní kí la fẹ́ bọ́ Ọlọ́run ọba fà. kí la fẹ́ bá fà. kò sí nǹkan tá a bẹ́ bá fà. gbogbo ayé mi tó ń tàn o káráyé. ìdí nìyí tí a fi ń dúpẹ́ fún Ọlọ́run ọba tá a fi ń fìyìn fún Ọlọ́run ọba. yìí o Ọlọ́run má má jẹ́ owó òkùnkùn. kí Ọlọ́run ọba kó gba ọpẹ́ wa kí Ọlọ́run ọba kó gba àyìn wa. iná ọlá mi o ó yá máa tàn mọ́. iná ọlá mi tó tán. Ọlọ́run má má jẹ́ owó mi. kí Ọlọ́run ọba kó gba ọpẹ́ kí Ọlọ́run ọba kó gba àyìn wa. mo tún kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàbọ̀ sórí ètò ìsinmi aláyọ̀ ní ìkànnì Káyà rédíò ní ibi tá a ti máa ń mú ohun orin wá fún yín lọ́lọ́kan òjọ̀kan ohun ètò wá fún yín lọ́lọ́kan òjọ̀kan. a ò ní jogún òfò láṣẹ Elédùmarè. mímá ni kò fò lórí aya o mímá ni kò fò lórí ọkọ mímá ni kò fò láyé mu wá èmi ti ní. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba lẹ́ẹ̀kan sí àfihàn fún Ọlọ́run ọba. Jésù mo rẹ́.
látọ̀dọ̀ Ọlọ́run ọba a tún bọ́ sọ́dọ̀ wọn tí Ọlọ́run ọba tó gbé ilé ayé tó gbélé lọ́wọ́. ẹni bá lọ́lùwà kò ní. àwọn wo l'Ọlọ́run ọba gbé ilé ayé lé lọ́wọ́ láti lè jẹ́ kó máa tọ̀wọ̀ ọmọ ẹ̀dá dámọ̀ tí Ọlọ́run ọba tó dá sórí ilẹ̀ alààyè lónìí láti lè jẹ́ kó máa tọ́ wa sọ́nà ká má bàa ṣìṣe ká má bàa ṣìrìn ká má bàa ṣìjẹ. ká lè mọ̀ pé Ọlọ́run ọba lọ́lọ́run ọba. ọ̀rẹ́ Jésù dára. ọ̀rẹ́ Jésù dára. afa ades tí bá ń gbórin yìí báyìí mi ò mẹ́ni tó kọrin yìí o mo mọ̀ pé ìjọ́ tí ẹni tó bá ṣe mistake bọ́rin ẹ̀ pàdé lórí prógámì tí mò ń ṣe mo mọ̀ pé kó máa wá nọ́mbà mi kan. Jésù dára. mo kàn máa ń láìkí orin yẹn ní gbogbo ìgbà ni. ọlọ́ọ̀bá ó gbé ilé ayé lé Jésù Kristi lọ́wọ́ ọmọ Màríà. àdìtú Jésù dára. látọ̀dọ̀ Jésù òun ni Christianity ló ti bẹ̀rẹ̀ káàkiri gbogbo àgbáyé. ó fún wa níyì ó dára. ọ̀rẹ́ Jésù dára. ọ̀rẹ́ Jésù dára. Jésù dára. ó dára. Jésù dára. bàmí àdìtú Jésù dára. Jésù dára. látọ̀dọ̀ Jésù Kristi òun ni Christian ti tàn káàkiri gbogbo àgbáyé lónìí yìí. Jésù dára. nítorí láìsí Jésù Kristi àwọn wo la fẹ́ máa pè ní Kristẹni náà kò sí. mo wá fi Jésù Kristi mo fi kí gbogbo àwọn tó jẹ́ Kristẹni gbogbo àgbáyé pátápátá lónìí. májọ̀nà mi ò dì mọ́. mo fi Jésù Kristi mo fi kí pásítọ̀ mo fi Jésù Kristi mo fi kí wòlíì mo fi kí Jésù Kristi mo fi kí gbogbo àwọn prophetess àti prophet pátápátá lónìí. ìwọ tó lànà lágbèjì lànà lágbèjì májọ̀nà mi ò dì mọ́. má sùn jẹ́ ó dì mọ́. láìsí Kristẹni alágbára. látọ̀dọ̀ Kristẹni látọ̀dọ̀ Jésù Kristi mo bọ́ sọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lónìí. ìwọ tó lànà lókun pupa fọmọ Ísírẹ́lì dákunjọ́nà mi ó là ó májọ̀nà mi ò dì mọ́. bàbá wa gbé mi ga káyé mi ó sọ̀rọ̀ níbi gíga. mo bọ́ sọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nítorí láìsí ànábì òun àfa àwọn la fẹ́ máa pè ní mùsùlùmí náà. tí yóò gbọ́ lánàá kò mí o. nígbà tí ó bá sànàbí òun la fẹ́ máa pè láàfà tí ó bá sànàbí òun la fẹ́ máa pè ní ṣéhù. Ọlọ́run bá gbé ànábì kalẹ̀ fún gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí àgbáyé pátápátá. ìwọ tó lànà lágbèjì ẹ̀rù rọ́nà pé bá. ànábì lọ́lọ́run bá ti torí ẹ̀ gbé ìsìlámù kalẹ̀ àti gbogbo àgbáyé nítorí ànábì gangan ni akẹ́yìndé gbẹ̀gbọ́n. mo fi ànábì mo fi kí gbogbo àwọn àfáà àgbáyé pátápátá mo fi ànábì mo fi kí gbogbo ṣéwù àgbáyé pátápátá mo fi ànábì mo fi kí gbogbo àfáà àgbáyé pátápátá lónìí. mo máa ṣí. àná mi máa ṣí ọ̀rẹ́. mo máa ṣí o. àná mi máa ṣí ọ̀rẹ́. mo wá fi Jésù Kristi mo fi ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam mo fi ń kí baba ńlá wa Yorùbá. kọ́nà mi máa ṣí o. mo fi ń kí baba ńlá wa Yorùbá Oòduà àtẹ̀wọ̀rọ̀. owó kí n là inú. nítorí nínú Yorùbá ló kó gbogbo ẹ̀sìn sínú pátápátá. máa ṣí ọ̀rẹ́. máa ṣí máa ṣí. Yorùbá ó kó Kìrìsìtẹ́nì sínú Yorùbá ó kó àfà sínú. inú ọlọ́pọ̀. kò sí ẹ̀sìn tí Yorùbá tí ó kó sínú. ọ̀nà àti soríire mi pèrègèdè ó yá máa là. ọ̀nà àti débi gíga pèrègèdè ó yá máa là. ní agbára Ọlọ́run ìlà ọ̀nà gbogbo ẹ̀yin olólùfẹ́ mi káàkiri gbogbo àgbáyé. pèrègèdè bọ́nà Allah sowó Allah sọlá Allah sáìkù tó ń ṣe baálẹ̀ ọ̀rọ̀ lónìí. sí o. àná mi máa ṣí ọ̀rẹ́. owó kí n là. inú ọlọ́pọ̀. pèrègèdè ọ̀nà mi ọ̀la. tó bá jẹ́ bẹ́ẹ̀ iná ọlá mi tó ń tàn o Olúwa màmá jẹ́ ó kú. iná
mo fi Oòduà àtẹ̀wọ̀rọ̀ mo fi kí àfáà mo fi Oòduà mo fi kí pásítọ̀ ìtorí àti pásítọ̀ àtàfáà la kóra wa jọ sínú Oòduà ẹ̀yin tó bá ti ń sọ Yorùbá lẹ́nu Oòduà ni àfáà ṣe mo wà lójú ọ̀nà. káráyé màmá bomi pa òrùn ọlá mi tó ràn yìí o Ọlọ́run máma jẹ́ owó òkùnkùn. Iná ọlá mi tó ń tàn. Iná ọlá mi ó yá máa tàn lọ. Iná ọlá mi tó ń tàn. mo wá fi àfáà mo fi Jésù mo fi ànábì mo fi Oòduà mo wá pa gbogbo ẹ̀ pọ̀ mo fi kí àwọn ìyá tó bí mi lọ́mọ sáyé mo fi kí bàbá tó bí mi lọ́mọ sáyé. Èmi ti ní Jésù mo mà ti lólùwà. Mo lólùwà. Mo ti ní Jésù mo rẹ́ni gbójúlé. mo nólúwa Mo ti ní Jésù mo rẹ́ni fẹ́. mo nólúwa. Ẹni bá lólùwà kò ní jogún òfò. àfà ṣe ẹni tó bá lólúwa ṣó lè jogún òfò ni kò lè jogún òfò. Mímọ́ ni kò fò lórí aya o. Mímọ́ ni kò fò. mo kí ìyá tó bí mi lọ́mọ Mímọ́ ni kò fò. mo kí bàbá tó bí mi lọ́mọ. Èmi ti ní Jésù mo mà ti lólùwà. mo wá ń gbà ládùúrà fún ìyá mi Mo rẹ́ni gbójúlé. ipe kí ìyá mi kó jẹun ọmọ pẹ́pẹ́pẹ́ lórí ilẹ̀ alààyè. Ẹni bá lólùwà kò ní jogún òfò. mo ń gbà ládùúrà fún ìyá mi Kò fò lórí ìgbà tó ń jẹ ọmọ bá jiná ìgbà táyà ọmọ bá wọlé aya o. kò ní lé ìyá mi síta Kò fò lórí ọkọ. ìyá mi náà kò dẹ̀ ní jogún òfò láṣẹ Elédùmarè. Ọ̀rẹ́ Jésù dá. mo ń gbà ládùúrà fún bàbá mi Ọ̀rẹ́ Jésù dára. Ó fẹ́ mi. kí Ọlọ́run bá kó bá ń fọ̀hún kẹ́ bàbá tó bí mi lọ́mọ. Ọ̀rẹ́ wa padà, ó fún wa nílé. Ó dára, ọ̀rẹ́ Jésù dára. Bámi Adétúnjẹ. bí mo ṣe ń gbà ládùúrà fún àwọn òbí mi méjèèjì Jésù. mo ń gbà ládùúrà fún gbogbo èèyàn abiyamọ ayé pátápátá ẹ ò ní fojú sunkún ọmọ ìgbà tó ń jẹ ọmọ bá wọlé tó ń jẹ ọmọ bá jiná kò ní jó yín lé ìgbà táyà ọmọ bá wọlé kò ní lé yín síta. Ọ̀rẹ́ Jésù fẹ́ wa. ẹ̀yin tẹ́ ṣẹ́gun sí báyìí ẹ̀yin lẹ́ máa jẹ ọbẹ̀ yín ẹni ẹlẹ́ni ò ní jẹṣẹ́ yín láṣẹ Elédùmarè. Ó fẹ́ mi rẹ̀ lélẹ̀ o. Ó wá kó fún wa. Wá ọ̀rọ̀ wa padà. Ó fún wa níyì. Ó dára. Ọ̀rẹ́ Jésù dára. látàbálà ọwọ́ bínibíni ẹjẹ́ ń lọ sábàlá àwọn kọ́nìkọ́nì nítorí àwọn tó kọ́ wa níṣẹ́ àwọn ló fóúnjẹ ọ̀jọ́ wa tó fi lé wa lọ́wọ́ lọ́ fi láwa náà lọ́wọ́ káwa náà ká lè máa bọ́ fámìlì wa ká lè máa bẹ́bí wa ká lè máa bọ́ ara wa nítorí ẹni tí wọn ò bá kọ́ kí ló fẹ́ máa ṣe fi jẹun ọlá àwọn kọ́nìkọ́nì òun là ń mí ọlá àwọn kọ́nìkọ́nì òun là fi ń mí. àkọ́kọ́ gbé kíkì mi láti ọ̀gá tó kọ́ mi níṣẹ́ láti orílẹ̀-èdè Nàìjíríà àti tó gbé mi dórílẹ̀-èdè Ghana báyìí. mò ń kí ọ̀gá mi Olúwafẹ́mi Ògúndèjì aláṣẹ Samtos Aluminium Fabrication. mo ń gbà ládùúrà fún ọ̀gá mi ẹni ẹlẹ́ni kò ní jẹṣẹ́ wọn láṣẹ Elédùmarè. ṣìyàwó láyé mi ò bàbá káyé má ṣe ṣí ọ̀sọ̀rọ̀ mi. bí mo ṣe ń gbà ládùúrà fún ọ̀gá mi tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà bàbá àti gbogbo àwọn ọ̀gá mi tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà pátápátá ẹni ẹlẹ́ni kò ní jẹṣẹ́ yín ẹ̀yin tẹ́ ṣẹ́gun sílẹ̀ máa jèrè iṣẹ́ yín lágbára Ọlọ́run ọba. ẹ̀dá mo wá padà wá sórílẹ̀‐èdè Ghana níbi tí mo wà ẹ́ níbi tèmi náà tí mo ti ń ṣiṣẹ́ òòjọ́ mi. ẹni tí màá kọ́kọ́ kí lórílẹ̀‐èdè Ghana òun ni Alhaji Quadri Hamzat sọ mí dolówó. àwọn tó jẹ́ pé ọlá wọn la fi ń mí ìràwọ̀n iná táwọn tàn la fi ń ríran ayé mi ọ̀nà tó là sílẹ̀ làwa ń tàn báyìí ọ̀nà tó là sílẹ̀ náà òun làwa ń tàn lẹ́ fi rí wa táwa náà fi jókòó sínú rédíò táwa náà ta fi ń sọ̀rọ̀ tẹ́ fi ń gbọ́ wa káàkiri àgbáyé lónìí. lomi o mò ń kí ọ̀gá mi Alhaji Quadri Hamzat. tí olówó láyé o. mo wá padà sí ọ̀dọ̀ bàbá lónìí ìgbà bàbá tó jẹ́ pé ìlọsíwájú àwọn ọ̀dọ́ ló jẹ wọ́n lógún. ẹni tí ó ra aṣọ wọ̀ láyé
Alhaji Lukman Ahmed. Ìgbà ló ń lò. Bàbá tó jẹ́ pé ìlọsíwájú àwọn ọ̀dọ́ ta wà lórílẹ̀‐èdè Ghana òun ló jẹ wá lógún. Ìgbàkúndàpọ̀. Bàbá tó jẹ́ pé ìfẹ́ àwọn Yorùbá tó wà lórílẹ̀‐èdè Ghana ló jẹ wọ́n lógún. Ráṣọ láyé ìgbà ló ń lò wọ́n. Ìgbà ló ń lò wọ́n. Ìgbà ló jẹ́ wọ́n máyé. Orí mi dákúndàpọ̀ ṣe. Alhaji Lukman Ahmed, aláṣẹ Kaya Radio TV, aláṣẹ Kaya Hotel, aláṣẹ Kaya Motor, aláṣẹ Kaya Travel and Tour. Ṣí ọ̀sán. Ṣẹ́rí iléeṣẹ́ Kaya ó kó nǹkan tó pọ̀ sínú. Ìyanu láyé mi ò bàbá. Aráyé má ṣe bí ọ̀rọ̀. Látọ̀dọ̀ Alhaji mo kí gbogbo àwọn tájọ wà nínú ilé agodo lónìí. Mo kí Afata Fik Shafi Ọlápàdé, mo kí Ades Baba Mr. Portable. Mi ò lè ṣe kí màmá kí Olúbísí ọmọ bíbí Akílóyè. Olúbísí kan Nàìjíríà kan Ghana kan ni. Olúbísí ò sí ní Ghana ṣùgbọ́n ẹ̀mí ẹ̀ ó wà ní Ghana. Mo kí gbogbo wa káàbọ̀ sórí ètò ìsinmi aláyọ̀ lónìí. Ìsinmi ayọ̀, ìsinmi ìdùnnú òun la máa ṣe ní gbogbo ìgbà lágbára Ọlọ́run ọba. Bá máa lò mí o, ó yá bàbá yé o, bàbá jọ̀wọ́ yé fún mi ní ìrànwọ́ rẹ, ilé roka gbogbo ayé rẹ lọ́ba tó pè mí. Orúkọ mi náà kò yí padà kò dẹ̀ ní yí padà títí ayérayé. Yusuf Ògúnbáyọ̀ Olúwatóbilọ́ba òun lorúkọ mi. Wọn ò nífẹ̀ẹ́ lómi ìṣe mi, wọn ò nífẹ̀ẹ́ lómi ìṣe yín náà láṣẹ Elédùmarè. Ìrẹ́lọ́ba tó pè mí, máa pè mí fún òṣìṣẹ́ dábì lò bàbá. Ẹni tó jókòó, ẹni jókòó, níbi kọ̀ọ̀kan gá ògo, yóò máa gbé abẹ́ òjìji Ọlọ́run. Ẹni tó jókòó, ẹni jókòó, níbi kọ̀ọ̀kan gá ògo, yóò máa gbé abẹ́ òjìji Ọlọ́run. Torí ẹ̀yin ni ó mọ̀ lówùrọ̀ ọ̀sán mi o, àṣálẹ́ mi àti nígbà gbogbo lọ́wọ́ rẹ bàbá. Ẹ̀yin ni ó mọ̀ lówùrọ̀ ọ̀sán mi o, àṣálẹ́ mi àti nígbà gbogbo lọ́wọ́ rẹ. Lẹ́ẹ̀kan sí mo kí gbogbo wa pé ẹ káàbọ̀ sórí ètò. Lọ́wọ́ rẹ ẹ tí mo bá ṣe máa ṣe ní gbogbo ìgbà, ní gbogbo ìsinmi aláyọ̀, ní gbogbo ọjọ́ Sunday. Ó dọ̀wọ́ rẹ o. A máa mú orin wá fún yín lọ́lọ́kun òjọ̀kan láti lè jẹ́ ká fi jẹ̀gbádùn ìsinmi Sunday. A dẹ̀ máa mú ọ̀rọ̀ ìyànjú wá fún wa. Nílẹ̀ Èdùmàrè máa ṣàmì ọba. Kí ni ọ̀rọ̀ ìyànjú tí mo mú wá lónìí fún gbogbo wa pátápátá? Lọ́wọ́ rẹ níbikíbi tí mo bá wà. Ẹ̀gbọ́n náà ẹ̀yin gbogbo alágbára ayé pátápátá ẹ rọra. Àṣálẹ́ mi àti nígbà gbogbo lọ́wọ́ rẹ. Àṣálẹ́ mi àti nígbà gbogbo ẹ̀yin alágbára ayé ẹ rọra, onípò ayé ẹ rọra. àti nígbà gbogbo lọ́wọ́ rẹ. Bóyá ilẹ̀ tó mọ́ mi lónìí bàbá, ayọ̀ ní tèmi lórí ilé mi o. Ẹ̀yin alágbára ayé, Ayọ̀ ní tèmi ilé ayé ò lọ títì. sówó. Ayọ̀ Ilé ayé yìí pátápátá kò lọ títí, ẹsẹ̀ mẹ́fà náà ni. sọ́mọ ayọ̀ Tí èèyàn bá kú, ilẹ̀ tó mọ́ mi lónìí kò sí bí èèyàn ṣe lè nífẹ̀ẹ́ ènìyàn tó. tèmi. Kò sí bó ṣe lè nífẹ̀ẹ́ èèyàn tó. Wọn lè bẹ́ wọ́ kòtò, wọn tiẹ̀ lè bẹ́ wọ́ kòtò rárá. Ṣùgbọ́n kí ló máa fi ròyìn ẹ nígbà tí ò bá kú tán? Kí ló máa fi sọ̀rọ̀ nípa ẹ nígbà tí ò bá kú tán? Ìwọ tó bá lòpọ̀ ẹ dáadáa, tó lò gbèsè ayé ẹ tó lóore, ìròyìn wọn ò lè gbàgbé yín títí ayérayé. Ṣùgbọ́n ìwọ tí o bá wá lòpọ̀ ẹ nídàkejì, wọn ò lè gbàgbé ìwọ náà. Ìwọ tó ní complain kan tó jẹ́ pé
ó gbọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn sínú iléeṣẹ́ rẹ̀. Iléeṣẹ́ tó wá gbèyàn sí ó wá ń sọ fún gbogbo àwọn tó wà nínú iléeṣẹ́ pátápátá wípé ibi tó belong sí gbogbo wọn gbọ́dọ̀ belong sí. Iṣẹ́ ìsinmi gbogbo bá ṣòro. O ní ipò tó belong sí gbogbo wọn gbọ́dọ̀ belong sí. Yóò tán ìmúlẹ̀. Ìtí ò bá wá belong sínú ipò tó belong sínú ẹgbẹ́ tó belong sí. Padà Ẹ wá máa lépa ẹ̀mí ẹ̀. tán mi lọ. Tí o bá kú tán, gbogbo àwọn tó wà tẹjọ wà nínú ipò náà tẹjọ wà nínú ẹgbẹ́ náà wọn ò lè kú pẹ̀lú ẹ̀. Àbí ìwọ tó tiẹ̀ ní agbára tó nípò tó wá mú ipò tó ní tí o fi ń ní ọmọ ẹ̀dá lára tó wá wòye pé ipò tó wà kò sẹ́ni tó lè mú ẹ̀ nǹkan tó bá wùn ẹ̀ ló lè fi pò ṣe àrà tó bá wùn ẹ̀ ló lè fi pò dá lára. Wẹ́rẹ́wẹ́rẹ́ ló bá mi ṣe mọ́ mọ́. Wẹ́rẹ́wẹ́rẹ́ ó rẹ̀ pé wọ́n ló lò ní ṣe ẹlòmíì ló lọ́la. tí mo ti wá. Èní tí wọ̀gbọ́n tó ní yẹn àwọn kan ti lo ipò yẹn lánàá. Ìpele mẹ́ta náà lè yẹn wà láyé. Afáṣe mo wà lójú ọ̀nà. Ìpele mẹ́ta ni òkè, àárín, ìsàlẹ̀. Afáṣe bọ́ bẹ́ẹ̀ ni. Nítorí ìgbà náà mẹ́ta náà lìgbà téèyàn wà ní téèyàn máa lò láyé àárọ̀ ọ̀sán àtalẹ́ ni. Ipò náà ó wà ní mẹ́ta náà ni. Àwọn kan ti lò ó, ìwọ ń lò ó, àwọn kan dẹ̀ tún máa lò ó lẹ́yìn ẹ̀. Bó wá ṣe lo ipò yẹn sí tó bá ṣe lo ipò yẹn sí òun ló ṣe máa sọ̀rọ̀ nígbà tí o bá kú tán. See this life me I no want trouble no. One man's food is another man's poison no. Bó bá ṣe lo ipò yẹn sí lọ́wọ́ náà ló ṣe máa jèrè ipò yẹn ló ṣe lọ́wọ́ ọmọ ẹ̀ ṣe máa jèrè. Feel good, it's a happy day. Afa See this life ẹ mọ̀ pé nígbà míì ọmọ téèyàn bí ngbà míì a máa kọ́ bàbá ẹ̀ lẹ́kọ̀ọ́. Ọmọ yẹn kọ́ ṣe nǹkan yẹn intentionally ni o ṣùgbọ́n bó bá wá ṣe nǹkan yẹn bàbá máa wò pé ìwà tọmọ yìí wù ó jẹ́ kí n rí ẹ̀kọ́ kan kí n kọ́ nínú ẹ̀. MC Kenny mọ̀ ló ń kọrin lọ́wọ́lọ́wọ́. Àfà bàbá kan ló kọ́ ẹ̀kọ́ lára ọmọ ẹ̀. You pass your song, the music maker is here. Bàbá yìí ó bí àwọn ọmọ Sempre ó bí ọmọ mẹ́ta Kenny àti mo. ká má ká ọmọ fún òun lọ́mọ. Fílẹ̀. You no get the money you wan do loud. Orin tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ yìí Dago wake am. orin MC Kenny ni. No do today forget to. MC Kenny láti orílẹ̀-èdè Nàìjíríà ni A happy day. àti host wọn rí lórí program. Kọrin sókè. MC Kenny ti gbé tuntun dé kẹwàá bàjọ́. No go dey do pass yourself. Àfà Ṣàlàwà lọ́wọ́lọ́wọ́. bàbá tó kẹ́kọ̀ọ́ látara ọmọ ẹ̀ kí ni bàbá yìí fi kẹ́kọ̀ọ́ látara ọmọ ẹ̀. Bí a ti mọ̀ ṣá, MC Kenny mà ló ń bọ́ lọ́wọ́. Bàbá tó bímọ yìí òun náà ní ìyá ó ní ìyá Óyá ṣùgbọ́n bí bàbá yìí ṣe ní ìyá ẹ̀ òun lẹ́nu mi ò pátápátá. Ayé ó ń ṣojúṣe ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ sí ìyá. wọ́n retí ẹlẹ́yà. Gbogbo nǹkan tí ìyá ń fẹ́ lọ́mọ ń ṣe fún ìyá ẹ̀ ṣùgbọ́n kí ni òun kí wá ló ṣe fún ìyá ẹ̀ tí bàbá yìí tó fi kẹ́kọ̀ọ́ látara ọmọ tó bí. Òun mo fi ń sọ pé ipòkípò tí ẹ̀dá bá wà nílé ayé lo ipò yẹn kó lò dáadáa. Ìtorí ipò bá ṣe lo ipò yẹn sí lọ́wọ́ ọmọ yẹn náà ṣe máa jèrè ipò yẹn. Kódà gan ìwọ gan wà jèrè ipò yẹn láyé kó tó lọ. Ayé Bí bàbá ẹ̀ bó ṣe ń ṣojúṣe ẹ̀ fún ìyá ẹ̀ tó
ìyá ẹ̀ ń gbé pẹ̀lú ẹ̀ ni ṣùgbọ́n bí ìyá ṣe ń gbé pẹ̀lú ẹ̀ inú ọgbà kan náà lọ́jọ́ ń gbé ṣùgbọ́n inú ọgbà tọ́jọ́ ń gbé yìí bàbá ẹ̀ ó wá lọ yọ yàrá ìyá ẹ̀ ó lọ dá a yọ sẹ́yìn àfà bí bàbá ẹ̀ bó ṣe kọ́lé tó bí ilé ẹ̀ bó ṣe nádùn bó ṣe lóyin tó ládùn tó fáìn tó ó lọ yọ yàrá ìyá ẹ̀ ó lọ yọ sí áńgù kan lẹ́yìn ni. ó ń ṣojúṣe gẹ́gẹ́ bí ìyá o ó ń ṣojúṣe gẹ́gẹ́ bí ọmọ fún ìyá ó wá lọ kọ́lé ìyá ó lọ kọ́ sẹ́yìn kó tó pọ̀ tó bá ti ń lọ ibiṣẹ́ láàárọ̀ a lọ kí ìyá ẹ̀ ìyá mi ẹ̀ káàárọ̀ kí lẹ fẹ́ ìyá sẹ́ pé nǹkan báyìí ni mo fẹ́. Some people no dey too like talk animal stay in human form. tó bá ti dé a ti lọ bá ìyá ẹ̀ But you must a tún kí ìyá ẹ̀ aṣojúṣe ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ fún ìyá. them won't fight us if them dey run them no. kò jẹ́ kí ìyá kó gbé pẹ̀lú àwọn ọmọ ẹ̀ nínú ibì kan náà tọ́jọ́ ń gbé. No come dey form say you think ó wá di ọjọ́ kan me no get the time. ìtó dàgbà jù nínú àwọn ọmọ yìí I dey got my mind on ìtó dàgbà jù náà òun náà ní èjì ẹ̀ wà ní nǹkan bí 6 years. only steady green like broccoli steady on my bọ́mọ ẹ̀ ṣe jẹ́ 6 years body one telling me ẹ mọ̀ pé ọmọ á ní àti kékeré báyìí òun lọmọ ti máa mọ̀ nǹkan tó fẹ́ yà tó bá dàgbà. go rush but e dey rush well e be much na go Ko Cyber, I greet you. rush You are welcome to the show. ni we touch yeah Mr. and Mrs. Ojúmọ́ èèyàn ní ìjọ kan Ojúmọ́ èyí obìnrin orí ọkọ̀ Jùmọ̀kẹ́ òun mú àwọn kíní bèbí tó máa ń ṣerun sí ó bẹ̀rẹ̀ sí ní ṣerun fún bèbí. ẹ ṣe tẹ̀nà wà lọ́wọ́ bàbá dé wọn ló ná ó ní ṣé hairdresser ni wọ́n fẹ́ yà ni ọmọ ní tó bá ṣe bẹ́ẹ̀ mo lè jẹ́ hairdresser. level yẹn tó ti high. MC Kenny yóò ṣà ń gbé wa high ni. the other be good to me I'm a family orin tí a kọ́kọ́ bá wọlé lónìí above my enemy he has responded orin Kúnlé Melody ni one by one he has done me well he has done me well tọ́pẹ̀ ní Father he has done me well somebody lift it ṣe ìyanu láyé mi. Jehovah Nisi he has done me well MC Kenny music maker band ló wá mọ́ pẹ́ wá bóyá ẹ wá bá àfà ṣé ẹ̀ ń bá mi bá tàn yẹn lọ ẹjọ́ bó mo bá a dé náà. àwọn aṣọ́pẹ́ who can do the things that bàbá yìí lọ kọ́ lè yẹ ẹ̀ ó lọ kọ sẹ́yìn no one àwọn ọmọ no one ìkọ́ wá ń ṣe ó ń dirun fún bèbí bàbá ní ṣé hairdresser ló fẹ́ yà ọmọ ní tó bá ṣe é ṣe there is no ó wù mí kí n máa dirun. bá mi bọ́ọ̀lù ọmọbìnrin kejì ó tún rí yẹn pé yẹn ń fi sísọ́ọ̀sì gé aṣọ bàbíńdì ilé-ìdílé ó ní ó dà pé télọ̀ nìwọ náà fẹ́ yà wáyẹmí bàbí eléyìí tó wá jẹ́ gbọ́n tó jẹ́ ọmọ ọdún 6 alóyè ó wá bá ọmọkùnrin yìí tó mú báírò àti pẹ́ńsù ọlọ́bẹ tó fi ń yàwòrán bàbá wa rí àwòrán tọmọ yìí ń yà ó wá ní ọmọ mo rí pé wọ́n ń yàwòrán kí ni àwòrán nǹkan tó ń yà Voice, ẹni mo rí ẹ orí àńjọ. ọmọ wa màdá pé dáàdì mi Ọmọ ṣe rí àwòrán tí mò ń yà ẹ̀ máa gbóhùn mo ń ya àwòrán ilé tí màá kọ́ tí mo bá dàgbà ni. olówó orí ọkọ̀ pẹ́yẹmí bébí orékèlè wá sí wa. ó ní òun ya àwòrán ilé tó fẹ́ kọ́ tó bá dàgbà Èlò ti ń gbé pawó wá. ó ní bẹ́ẹ̀ ni dáàdì mi. Wọ́n ní wọ́n wá ẹ̀ fún Nàìjíríà tó Manchester. Wọ́n ní wọ́n wá ẹ̀ fún ó wá ní eléyìí tó ti yà ẹ̀ wá ṣàlàyé bó ṣe yà á fún mi torí pé ìwọ lọkùnrin. ọmọ kí wọ́n tẹ̀. Ọmọ pẹ́yẹmí. ṣé rí ẹ̀yin òbí wa pátápátá mo tún fẹ́ gba bẹ̀yẹn yà sọ́dọ̀ ẹ̀yin òbí wa. afẹ́jọ́ máa bá mi wá àsìkò ká má lo àsìkò alásìkò mọ́ tiwa ká má lo àsìkò adẹ́sìn mọ́ tiwa. for fighting our battles for us Jehovah olùgbèjà. gbogbo ẹ̀yin òbí wa pátápátá ẹ súnmọ́ ọmọ yín ẹ̀yin ìyá wa ẹ súnmọ́ ọmọ yín obìnrin ẹ jẹ́ kí ọmọ yín obìnrin ẹ jẹ́ kó jẹ́ ọ̀rẹ́ yín. thank you Jehovah.
nítorí bẹ́ẹ̀ bá ṣe súnmọ́ ọmọ yín obìnrin sí ló ṣe máa ṣàlàyé nǹkan tó bá ń ṣe fún un. Adéọlá mi Adémúwàgún máa. nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ òbí àwọn ọmọ wọn jìnnà sóbì wọn àwọn òbí wọn wọn kọ́ wọn ní nǹkan tó jẹ́ kó kọ́ wọn lásìkò tó jẹ́ kó máa kọ́ wọn ní nǹkan. àwọn òbí mi wọ́n ti mú iṣẹ́ wọn lókùnkúndùn wọn ò mú ọmọ wọn ò mú lókùnkúndùn rárá. ọmọ Kàbàgbónú ọmọ wọn ní Kogi SG bọ̀bọ̀ aláṣẹ street global net. bàbá wa béèrè lọ́wọ́ ọmọkùnrin yìí pé mo rí pé ìwọ ń kọ́lé ìwọ ń ya nǹkan tó yà mo béèrè pé kí ló ń yà òun sẹ́ pé òun ya ilé tó fẹ́ kọ́ tó bá dàgbà. ó yá wá ṣàlàyé ilé tó ń kọ́ ẹ̀ wá ṣàlàyé fún mi bó ṣe ń kọ́ bó ṣe ń yà á. Global Ventures Nigeria Limited ẹ ṣe gan ni. ó ní dádì mi ṣe rí inú ọgbà mi òun ló fẹ̀ báyìí o inú ọgbà mi ló fẹ̀ báyìí. bá olùgbèjà ó ní ti bọ́í ọgbà mi wá ṣe fẹ̀ yìí ibi tí mo yà tó rí bọ́ọ̀sì láàrin yìí inú ilé tí mo fẹ́ kọ́ gangan òun lélẹ́yìí. ó ní ẹ wá rí bí mo ṣe yà ẹ́ ẹ rí pé mo yà ẹ́ pé bìkan ó fẹ̀ nínú bẹ̀ ibi báyìí òun ni sitting room tí gbogbo àwọn àlejò tó bá fẹ́ máa wá mi wá tàti jọ máa pàdé. ó ní ṣe rí eléyìí òun ni yàrá mi ẹ rí pé bẹ́ẹ̀ yẹn ó wà special. ó ní ẹ wo ibi báyìí yàrá ìyàwó mi nìyẹn ṣe rí yàrá eléyìí yàrá àwọn ọmọ mi òun lélẹ́yìí ṣe wá rí yàrá tó rárá rí kékeré bíbá yìí òun ni visitor room tó jẹ́ pọ̀ wọn àlejò tó bá wá kí mi nílé tí wọn ò lè lọ tí wọ́n fẹ́ sùn ọ̀dọ̀ mi mọ́jú yàrá bíbá yìí òun ni. ibi tó ti ń ṣàlàyé fún bàbá wa rí bí kan nínú ọgbà yẹn líángù tó ra rí kónkóló. ó tún wá rí bí kan lẹ́nu ọ̀nà níbi tó fi ṣe géètì orí ó ní yàrá ilé ìṣe yàrá ọlọ́dẹ ni ó ní dáàdì mi ṣe rí ẹ mọ̀ pé kò sí téèyàn bá kọ́lé èèyàn gbọ́dọ̀ ní yàrá ọlọ́dẹ ó ní yàrá ọlọ́dẹ òun ló eléyìí tó rọra wà níwájú yìí ó wá ní eléyìí tó wà lẹ́yìn nǹkan ó ní dáàdì mi ṣe yí yàrá tí mo kọ́ sẹ́yìn torí kó tó pò yìí yàrá tọ̀dọ̀ yín nìyẹn. àfàṣọ wà lójú ọ̀nà. ó ní ṣe yí yàrá tó wà lẹ́yìn tó ra rí kéńkéré yàrá yín àbí yàrá mọ́mì mi ẹ̀yin tó bá wà láyé lásìkò gbà yín yàrá bẹ̀ ni. bàbá ní yàrá tèmi ló wà lẹ́yìn ó dáa mo gbà yí pé yàrá èmi àti ìyá ẹ̀ òun ló kọ́ sẹ́yìn kí ló dé tó fi mú yàrá tiwa tó fi fi sẹ́yìn tó fi yàrá tọ̀dọ̀ wa sínú ilé ibi tí wà àti ọmọ ẹ̀ tí àti àwọn èèyàn ẹ̀tẹ́jọ́ ń gbé kí ló dé tó fi yàrá tọ̀dọ̀ yín síbẹ̀. àfà gbogbo nǹkan tá a bá ń ṣe nílé ayé pátápátá ẹ má fojú ọmọ kékeré wo ọmọ kékeré rárá. ọmọ kékeré ó lè kéré lọ́jọ́ orí ṣùgbọ́n nínú làákàyè tó wà lórí ẹ̀ ó máa ń jẹ́ làákàyè àgbàlagbà. ọmọ wa láì never seen a girl so fine like it. bàbá béèrè kí ló dé tó fi lọ yọ yàrá èmi àti ìyá ẹ̀ tó fi lọ yọ sẹ́yìn tó fi jẹ́ ká wà pẹ̀lú ẹ̀ nínú ilé. sọ̀rọ̀ sí mi yẹn ni a ò mọ̀. onídàdì mi yẹn ni a wà ìdálẹ́. ẹ̀yin náà lẹ́ni nǹkan tí dáàdì wa bá ti ń ṣe ọ̀nà tí dáàdì wa bá ti ń tàn ká máa tọ́ ipasẹ̀ dáàdì wa nítorí ipasẹ̀ dáàdì wa tàbá ń tàn àti gbà pé ọ̀nà nìyẹn dáàdì wo ò lè ṣì wá lọ́nà mọ́mì wo ò lè ṣì wá lọ́nà. ó yà torí ṣẹ́gẹ́ bọ́ọ̀sì ọmọ gbádé bọ̀ mí gángan aláṣẹ ṣẹ́gẹ́. ó ní dádì mi ló jẹ́ ẹ mọ̀ pé nǹkan tẹ́yìn náà ṣe èmi náà gbọ́dọ̀ tẹ̀lé. nílé ọ̀la ajáwúrà bá ṣẹ́gẹ́ bá mi kúrò lórí ẹ̀. ó ní kí ló dé tó fi sọ bẹ́ẹ̀ ó ní dádì mi ẹ wo mọ́mì tọ̀dọ̀ yín. orí bá ti ṣe ọ̀rọ̀ gbégbá ó ní ẹ wo mọ́mì yìí ó ń gbé pẹ̀lú wa nínú ọgbà kan náà
ṣẹ́gẹ́ boss mi. nígbà tó ń gbé lọ nínú wa nínú ọgbà kan náà tá a jọ wà. kí ẹ dáadáa. ẹ rí pẹ́yìn náà ẹ lọ yọ yàrá wọn sẹ́yìn. láṣẹ ṣe. definitely ṣe ní oṣù. nǹkan tó dáa yóò ti Daniel. òun nìyẹn. ti Stizzy bọ̀bọ̀ Sunday. torí ẹ̀ lèmi náà ṣe wé pé tèmi náà bá kọ́lé ṣe dáadáa. yàrá ẹ̀yìn àti mọ́mì mi Yeah. ẹ̀yìn lèmi náà máa lọ yọ sí. ṣẹ́gẹ́ boss. igi etí òkun. àfà afẹ́fẹ́. bàbá bá lanu kalẹ̀ ṣẹ́gẹ́ boss. ó bá pè ìyá ọmọ fẹ́lẹ́lẹ́ ṣẹ́gẹ́ boss exchange. ó ní ìyá alágbájá fẹ́lẹ́lẹ́ létí òkun. ní kí ọmọ ẹ kó ṣàlàyé nǹkan tó bó ṣe ṣàlàyé ilé tó kọ́jẹ́ ní kó ṣàlàyé bó ṣe ṣàlàyé ẹ̀ fún mi. ọlá ń bá ẹ gbé sẹ́ owó ń bá ẹ gbé ọlá ń bá ẹ gbé àlàáfíà tó ń tẹ̀lé òkìkí nǹkan sí i wọ́n mọ bó ṣe jẹ́ láyé wọ́n mọ bó ṣe jẹ́ wọ́n mọ bó ṣe jẹ́ láyé wọ́n mọ bó ṣe. ìgbà tí ìyá ọmọ náà wọlé ọmọ tún ṣàlàyé bó ṣe ṣe àlàyé fún bàbá ẹ̀. òde òde. ìyá bá lanu kalẹ̀ tìbá apá àwọn méjèèjì bá jábọ́. tìbá. lẹ́sẹ̀kẹsẹ̀ òun ni bàbá yìí ló gba ọ̀dọ̀ yẹ́ ẹ̀ lọ. ó bá ń lọ bá ìyá ẹ̀ ó bá lọ bá ìyá ẹ̀ ó kúnlẹ̀ sọ́dọ̀ ìyá ẹ̀ ó ní mọ́mì mi kíni ló ń ṣeré gbogbo nílà kí. mo mọ̀ pé mo ti ṣẹ̀yìn mo mọ̀ pé mi àti ìyàwó mi àti ṣẹ̀yìn ṣùgbọ́n ẹ dáríjì wá. ìyá ní òṣè mi ó ní mọ́mì mi mo ṣẹ̀yìn ó ní ṣùgbọ́n ká tó sọ̀rọ̀ ẹ máa bọ̀ wá sínú ibìkan náà tèmi àti ọmọ mi àti ẹbí mi tàjọ ń gbé ó ní ẹ máa bọ̀ wá. ó tọ́jú wa bàbá bí. látòní lọ ìyàwó ní ẹ̀sùn bíbà yìí mọ́ ọkọ. látòní lọ ibi tèmi àti ẹbí mi tá à ń sùn lè máa sùn. mo ní ilé ilé princess of adi méjì àyà olúwàjọba òṣègùn ni mama eleke àyà ògùn dáná princess of adi méjì. ìgbà tí ìyá tó wá wò gbà ó tó bí ọdún mẹ́ta tí mo ti ń gbé bíbà yìí tó dẹ̀ ti ń ṣojúṣe gẹ́gẹ́ bí ọmọ fún mi kí wá ló dé tó wá ní lónìí ó fẹ́ gé kúrò níbẹ̀ kí máa bọ̀ wá sínú ibi tí wà tán ọmọ ẹ̀ tẹ̀jọ́ ń gbé kí ló dé kí ló fà á. mo bá lọ bàbá Melody mama Melody máa ń dá kọjọkọjọ Amẹ́ríkà lọ́mọ tó gbé pawọ́ àjẹ wálé ó yá HOD mi dáadáa fàbíà HOD pharmacy technician. ibẹ̀ ni bàbá ti ní pharmacist tó mọ̀ yé. ṣe rí gbogbo nǹkan láyé yìí funding of drug. nǹkan téèyàn bá gbìn òun lèèyàn máa ká. fàbíà ọwọ́ ẹ ló wà ó jẹ́ jó ló fẹ́ jó tóbi Julius. àfà mix my need. ìgbà tí ìyá bàbá tó wọnú ọlé pẹ̀lú ọmọ ẹ̀ torí bóun ọmọ ṣe dì mọ́ torí bóun ọmọ ṣe yí i ká. Fuji BM. ìdùnnú tí ìyá ẹ̀ tó dunnú ní ìjọ́ náà Láṣà mo bá ń lọ. ìyá yẹn ò dunnú yẹn rí látìgbà tó ti wà nínú ilé yẹn. Èmi dáadáa aláṣẹ new style bá. Tọ́jú ṣẹ́kùn aládé mẹ́yẹ mi ẹlẹ́rìí. àfà Pẹ́ ti pẹ́ ṣá láti. inú ìyá yìí ó dùn inú àwọn ọmọ náà inú wọn dùn. Mo bá lọ ṣẹ́gun mo kí ẹ dáadáa. Mr. Miss. ìgbà tí ìyá wọlé tí ìyá jókòó Ọlámilẹ́kan ọmọ tó yàwòrán ẹ̀ àfà ní Dublin. Bàbá ó wá sáré lọ sí ibi tó fi àwòrán yìí sí. yìí wá ó ṣe gan ni. Ibi tẹ̀sí mo ń wo àgbà nígbà tó sáré wọ ibi tó fi àwòrán yìí tó fi sí dúró. ó wá jókòó sínú sitting ibi tó ti ń yàwòrán yẹn ó wá mú yàrá tó kọ́ sẹ́yìn yẹn ó wá fi cleaner ó wá fi parẹ́. ìdí nìyí tí mo fi sọ pé ẹ má fojú kéré gbogbo ẹ̀yin alágbára ayé yìí ẹ má fojú kéré ẹnìkankan nílé ayé yìí pé kó lè ṣe àǹfààní fún yín. ọmọ yìí ó wá pa kínní ó parẹ́ ìgbà tó parẹ́ tán bàbá wa béèrè lọ́wọ́ ẹ pé kí nìdí tó fi parẹ́ ó ní dádì mi tèmi náà bá dàgbà tí n bá kọ́lé mi ní yọ yàrá yín sẹ́yìn mọ́ ibi tèmi àtẹ̀gbé mi àtàrà mi tá a bá jọ ń gbé ibẹ̀ lájọ máa gbé pọ̀ bàbá yìí wá kọ ọgbọ́n látara ọmọ tó bí.
bàbá ìkọ́gbọ́n látara ọmọ tó bí. Honorable Makinde mi Táíwò, ọmọ wọn ní Ṣàgámù ẹ̀ṣẹ̀. Ẹ̀yin alágbára ayé ẹ rọra, ẹ̀yin onípò ayé ẹ rọra. Bàbá ìjọ progress. Nítorí téèyàn bá wọ ọlá wá sọ́dọ̀ yín tó wá ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ yín, Ọmọ owó báyìí. tẹ fojú wèé pé nìyí kò lè ràn yín lọ́wọ́. Ó wà nílé Adérẹ̀mí ọmọ Líjọba. Ó lè jẹ́ tó bá dọ̀là náà, ó lè jẹ́ ọmọ ẹni yẹn náà ló máa padà ràn yín lọ́wọ́, ló máa padà ràn ọmọ yín lọ́wọ́. Ṣùgbọ́n nǹkan tẹ bá ti ṣe sílẹ̀ báyìí, òun lè máa wá padà dé bá. Èèyàn ti ètò sí bọ̀ọ̀bọ̀ òṣè. Àfà, Ẹ̀kú àgbọ̀n àwọn olówó kan wà nílé ayé yìí. ọjọ́. Alọ́kọ̀ọ́jọ́rí. Ọ̀pàdé Rónkẹ́ bèbí Orékelẹ́wà. Tó jẹ́ pé Sími fine baby. èèyàn á wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ wọn. Àfà, Ògo yí ògo. kàkà kan onítọ̀hún lọ́wọ́. Ẹ̀ṣẹ̀ àmàlùkòdùfẹ́ balùkò. Ẹ̀ṣẹ̀ lémi délé. Wọ́n á ní káwọn tó ràn ẹ́ lọ́wọ́ kọ́kọ́ lọ fọ mọ́tò, Ẹ̀mẹ̀kẹ́ crypto ẹ̀. káwọn tó ràn ẹ́ lọ́wọ́ kọ́kọ́ gbálẹ̀ lémi Bí ẹ̀ kí n tó ràn ẹ́ lọ́wọ́. ẹ̀ṣẹ̀ kú sọ́jú wa. Wọ́n á wá gbé àwọn ọṣẹ́ kan tí ó wúlò Ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé tí ẹni yẹn náà bá wò ó, á wò ó pé ṣé ìrànlọ́wọ́ náà dẹ̀ ni mo bá lọ báyìí. Ṣùgbọ́n nǹkan ìṣòro tẹ́ni yẹn nígbà yẹn kò ní kọ̀ láti ṣiṣẹ́ yẹn. ó ti yá. A ṣiṣẹ́ yẹn nígbà tó jẹ́ pé ìrànlọ́wọ́ ló bá lọ sọ́dọ̀ wọn. Mr. Mrs. Adéwọ̀yé yìí. Àfà, Ariwo òkè àwọn olówó kan wà sí ọkọ̀ tó jẹ́ pé wọ́n á gba òṣìṣẹ́ sí ibi iṣẹ́ wọn nígbà tí wọn ò fẹ́ jẹ́ kí òṣìṣẹ́ yẹn kó tó wọn. òun sàn. Mr. Mrs. Ayé ọmọ. Ṣọlá ṣọlá ṣọlì ọmọ. Nígbà tí yẹn bá ṣiṣẹ́ fáà Ọmọlá tó fara ṣiṣẹ́ bàbá àti màmá ènìyàn lámì. tóṣù bá wá parí tó jẹ́ kó fún ẹni yẹn lówó iṣẹ́ ẹ̀, Ẹ ti pọ́n wálé lọ́nà. wọ́n wá sọ pé wọn ò ní fún lówó ẹ̀, wọn ò ní fún lówó ẹ̀. Ìlọ́lá sátìrà mọ́ni. Èrò tẹ̀lé mi ká lọ sí ilé ìfàṣẹ. Ọ̀wọ́n ẹ̀ṣẹ̀ tí ò jẹ́ tí ò tó ẹ̀ṣẹ̀, ọ̀wọ́n ẹ̀sùn tí ò tó ẹ̀sùn, wọ́n á wá kà sẹ́ni yẹn lẹ́sẹ̀. Lọ́wọ́ pé Wọ́n á wá ní sórí ẹ̀sùn tá a kà sí ẹ lẹ́sẹ̀ yìí, tí wọ́n gbọ́. sórí nínú owó oṣù ẹ̀. Wádìílé sẹ́rẹ̀ náà. Owó oṣù ẹ̀ la máa fi dì. Ọmọlújọ mímọ́. Ọmọ For example, bójú jẹ́ kẹ́ni yẹn kọ́ fún ní bóyá 1000 Ghana cedis. àbọ̀bọ̀. Èèyàn ti pẹ́ ní Wọ́n á ní gbogbo ẹ̀sùn tá a kà sí ẹ lẹ́sẹ̀ yìí. dáadáa. Ẹ bá mi kí Savage Bob. Nígbà tá a ṣírò gbogbo nǹkan tó gbogbo gbèsè tó jẹ, Savage John Enterprises. gbogbo gbèsè ẹ tó jẹ ó ti jẹ́ nǹkan bíi 550, Test that you want. ṣùgbọ́n balance ẹ tó kù 450 ni. Bẹ́ẹ̀ wá kan. Wọ́n á wá kó balance 450 wọn á kó lè lọ́wọ́. Ọkọ̀ kẹ̀kẹ́. Ẹni tó dẹ̀ fẹ́ gba 1000, Ọmọ àfà, ó ti ṣírò bó ṣe fẹ́ pín. ọkọ̀ mo rẹ̀ nìkẹ́. Ó ti ní màá send 200 Ghana cedis sí Nàìjíríà fún ìyàwó mi àtọmọ mi. Ajá mọ̀ fún bá. Màá send 200 sí bàbá mi àti ìyá mi. Lókè lẹ́ máa máa lọ. Lókè lókè. Lókè Ó kù 600 àbí? lókè. Nínú 600 yẹn, Lókè lókè. jẹ́ kí n fi 200 sápò tí màmá fi ṣòwò transport lọ síbi iṣẹ́. Lókè. Ewa Jẹ́ fi 200 bọ̀bọ̀. kí n fi sílẹ̀ fún owó oúnjẹ. Exchange bọ̀bọ̀. 200 tó kù Sọ̀rí ká. jẹ́ kémi náà kí n fi ra aṣọ, kí n fi ra nǹkan sára. Èèyàn ti Mandela. Ṣùgbọ́n látara ipò wọn tó ń bá ṣiṣẹ́, wọn ò fẹ́ kó níláárí, wọn ò fẹ́ kó lálùyọ. Òbí Wọ́n ti bà gbogbo owó tó fẹ́ ṣe, wọ́n ti bà á jẹ́. ayé mo bá lọ. Ọdún ké. Ẹ̀yin alágbára ayé yìí ẹ rọra gidigidi gan o. Ẹ̀sìn Slizzy. Aláṣẹ Slizzy tẹ̀. Nítorí Èèyàn ti ṣẹ́. Ọlọ́run ọba jókòó, Bẹ́ẹ̀ ti pọ́n. òun fọwọ́ lẹ́rán. Lókè lẹ́ máa máa lọ. Ẹ ò ní wálẹ̀ láíláí. Àfà, Lókè lẹ́ máa máa lọ. Lókè lókè. Lámì lókè máa ṣá lọ. Lókè lókè. Lámì lókè. Lámì lókè. àwọn alágbára ayé, àwọn olówó ayé yìí, wọn ò fẹ́ jẹ́ kí gbogbo àwa tá a jẹ́ ọ̀dọ́, gbogbo àwa tá a ti lówó lọ́wọ́, wọn ò fẹ́ jẹ́ ká ní láárí. Ṣùgbọ́n wọ́n ń ṣeré ni. Bógo ṣe ń jẹ́ tọlọ́hun ọba. Ọlọ́run ọba á ṣe dáadáa fún wa. ìyá mi ò ṣe o bàbá mi mo dúpẹ́ Mo ń dedicate orin yìí ṣe fún ìyá tó bí mi lọ́mọ. dúpẹ́ o ìkan bá máa ṣe Ìyá Ahmed, mo máa yí ìyá Isu, lẹ́yìn lẹ́yìn ìyá Ibrahim, ìyá Akin, ṣe pé ìyìn lẹ́yìn ṣe bí o. ìyá
ìyá Fatima ìyá Àlíà láti borí. ìyá Lúkù ìyá Rọ̀fíà Borí mi ogun ayé láti borí. ìyá tó jẹ́ pé ó kọ́ wọn ọmọ jọ Mi ò ṣe àtọmọ tiẹ̀ dúpẹ́. àtọmọ ọlọ́mọ Ìyá mi ló kó papọ̀ gẹ́gẹ́ bí ọmọ dúpẹ́ o. ìgbà tó ń jẹ bá jiná kò ní jó ìyá mi lẹ́nu Bí kò bá máa ṣe ìyá mi á jẹun ọmọ pẹ́pẹ́pẹ́ nílé ayé mi ṣe mí. mi ò ní fojú sunkún ìyá tó bí mi lọ́mọ. Borí mi láti borí mi o. Ogun ayé láti borí mi o. Ìyá mi ò ṣe bàbá mi ò dúpẹ́ o. Ìyá mi ò ṣe o. orin mo dedicate ẹ̀ fún ìyá tó bí mi lọ́mọ ni. Bí kò bá máa ṣe pé o, mo máa yìnyín lẹ́yìn mi. Bí kò bá máa ṣe pé o, mo máa yìnyín lẹ́yìn mi. Ṣé bí ogun ayé ìbá ti borí mi o, ìbá ti borí. gbogbo abiyamọ ayé pátápátá gbogbo ìyá tó bí ọmọ nílé ayé pátápátá gbogbo ilẹ̀ máa padà jẹun ọmọ ní agbára Ọlọ́run ọba ẹni ẹlẹ́ni kò ní jẹṣẹ́ yín. ọmọ tó mọ ìyá ẹ̀ lójú tó fojú kéré ìyá ẹ̀ òṣì ìyà òun ló máa jẹ ọmọ náà pa. ọ̀rọ̀ ìyànjú tá a mú wá lónìí Ìyá jìyà púpọ̀ lórí ọmọ. fún gbogbo ẹ̀yin olówó ayé fún gbogbo ẹ̀yin ọlọ́lá ayé Lórí ọmọ. àti fún gbogbo ẹ̀yin onípò ayé. Jìyà púpọ̀ lórí ọmọ. Bàbá jìyà púpọ̀ lórí ọmọ. Ọmọ bá ṣe àmúwá fún yín àṣà. kí ẹ kọ́ ọgbọ́n kan àbí ìkejì níbẹ̀. Má bàa kú o. Àṣà. kò sí ẹ̀dá kan nílẹ̀ ayé yìí tó gbọ́n tán Àìsàn. kò sí ẹ̀dá kan nílẹ̀ ayé yìí tó pé tán. Ọmọ má bàa. ṣùgbọ́n ìwọ̀nba díẹ̀ táwa náà bá mọ̀ pé a lè ṣe Ìyá. ìwà díẹ̀ tá a bá mọ̀ pé a lè wù Bàbá. tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn tó bá wá dáadáa wá sọ́dọ̀ wa tó máa jẹ àǹfààní wa tó máa jẹ àǹfààní nǹkan tá à ń ṣe ẹ jẹ́ ká máa wù níwà o kì í ṣe torí èní Bá máa ṣe pé torí ọ̀la la fi ń wù wálẹ̀ lẹ́ni yìí. mi ṣe bí ogun ayé. Ìbá ti borí mi. Ìbá ti borí mi. Ogun ayé. Ìbá ti borí mi o. Ìyá mi ò ṣe ó tọ́ mi. Bàbá mi mọ̀. ẹ jẹ́ ká ṣiṣẹ́ eré lẹ̀ ká ṣe dáadáa ká ṣe dáadáa fún ọmọọṣẹ́ wa ká ṣe dáadáa fún ọ̀gá wa. Mo máa yìnyín lẹ́yìn. Mo ní yìnyín lẹ́yìn mi lọ́jọ́. Bí kò bá máa ṣe pé mo máa yìnyín lẹ́yìn. a ní ju ìṣẹ́jú 5 lọ lórí làbá ẹ̀. Ìbá ti borí mi o. Ìbá ti borí mi o. ètò pọ̀ nílẹ̀ lónìí Ìbá ti borí mi o. Ìyá mi ṣùgbọ́n ẹ jẹ́ n fi àsìkò yẹn torí àsìkò ìṣẹ́jú tó kù ló jẹ́. kí n fi kí aláàjì Bá mi máa ti aláàjì Lukman Ahmed bí ayé mi lọ. aláṣẹ Káyà rédíò TV aláṣẹ Káyà mọ́tò. Kú ni wúrà ọ̀la bàjẹ́ o. Lọ́jọ́ tí bàbá bá kú ni jígí ọmọ wọ mi o. ibi gíga tí a fẹ́ jẹ́ kí iléeṣẹ́ Káyà rédíò kó dé Ọ̀la Ọlọ́run bá máa jẹ́ kó débẹ̀ kó jù bẹ̀ lọ láṣẹ Elédùmarè. bàbá kú ni jígí ọmọ wọ mi o. Ìyá tí iléeṣẹ́ Káyà rédíò náà tóun náà bá wà ń ga gbogbo àwọn òṣìṣẹ́ tá a wà níléeṣẹ́ Káyà rédíò pátápátá bàbá mi mo dúpẹ́. àwa náà máa ga ní láṣẹ Elédùmarè. Mo máa yìnyín. ṣùgbọ́n kí n tó máa lọ Mo ní yìnyín. bóyá a ní ìpolówó tí ẹ fẹ́ fún wa ni àbí ẹ ní ìkéde tí ẹ fẹ́ jẹ́ ká bá yín kéde fún gbogbo àgbáyé kó gbọ́ Ìbá ti borí mi o. Àìsí. ẹ pè wá sórí nọ́mbà yìí Ìbá ti borí. +23326787860 Bàbá mi mo dúpẹ́. lẹ́ẹ̀kan sí Ìyá mi ò ṣe é. +23326787860. Má ṣe mo máa yìnyín lẹ́yìn mi ṣe bí ogun ayé. tẹ́ bá ti pè Káyà ló máa já sí straight Ti borí mi o. tí ò ní yá. Ìbá ti borí mi o. Co-Cyber, I greet you. You are welcome to the studio. Mo kí Ades bàbá Mr. Portable, mo kí Afata Fik Shafi Ọlápàdé, mo kí Olúbísí ọmọ bíbí Akínlóye. Ìyá mi. Àwa la ó máa wá, ẹ̀yin la ó máa bá. Ẹni tó bá ní a máa bọ̀ nìkan la ò ní dé bá nílé láṣẹ Elédùmarè. Lárùn má ṣèyá tí. Ó jìyà nítorí mi o.
tó bá tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ tún máa bá wa pàdé lórí ètò ìsinmi aláyọ̀ ní àsìkò kan náà láti aago 2 sí aago 3 ní Ghana time, ní Nigerian time á jẹ́ aago 3 sí aago 4. Orin tá fẹ́ fi kétò nílẹ̀ lénìí tẹra mọ́. Iṣẹ́ dọ́dá ló bá ń ṣe tẹra mọ́. Iṣẹ́ burúkú ló bá ń ṣe tẹra mọ́. Wà á jèrè iṣẹ́ rẹ̀. Orin Beautiful Nubia òun la fẹ́ fi kásẹ̀ ètò nílẹ̀ lónìí. Orúkọ mi ò yípadà kò dẹ̀ ní yípadà títí ayérayé. Yusuf Ògúnbáyọ̀ Olúwatóbilọ́ba. Ọmọ Mariam Ataisha àti Rashida nígbà náà a máa pè mí ní ọmọ ìyá tóbi. Wọn ò nífẹ̀ẹ́ lómi ṣe mí, wọn ò nífẹ̀ẹ́ lómi ṣe yín náà láṣìírí máa rí. Ire lójú owó rí, ire lójú gbogbo wa ló máa rí ní agbára Ọlọ́run bá. Ẹ ṣé, ó dàbọ̀. Ẹ̀pà mọ̀ṣẹ́ ọ̀la ń bọ̀ wá dá. Arábìnrin tẹra mọ́ṣẹ́ ìbẹ̀rẹ̀ ìṣoníṣẹ́. Olólùfẹ́ tẹjúmọ́. Ẹ̀pà mọ̀ṣẹ́ ọ̀la ń bọ̀ wá dá. Àsìkò láyé bí ó bá iyì kan ní àdàbẹ́ ni pé ènìyàn ò mọ̀ ọ́ ṣe rárá. Ṣùgbọ́n tí gbàgbà tó tí ìràwọ̀ ẹ̀dá ń tàn kò sẹ́ni tó lè dì ní lọ́nà. Fìdẹ́ra fún